bèbí ọmọ alájà ó jẹ́ ságbẹ́jẹ́ mọ́wọ́ o má lọ ṣàyà gbangba ọ̀kẹ́rẹ́ torí ó ṣàyà gbangba sọlọ́dẹ ọlọ́dẹ ò ṣe méjì ó dẹ̀ fi yíta. ọmọ dára ó dẹjọ́ ìwà dẹ̀ ló kù ìwà tẹ́rí yẹn ṣe bóun lọ bá wúre rùkídì fáìtà ṣàgbéjẹ mọ́wọ́ o jẹ́jẹ́ láyé gbà ilé ayé yìí gbẹ̀gẹ́. Rùkí bèbí ọmọ alájà ó jẹ́ ṣàgbéjẹ mọ́wọ́ o má lọ ṣàyà gbangba ọ̀kẹ́rẹ́ torí ó ṣàyà gbangba sọlọ́dẹ ọlọ́dẹ ò ṣe méjì ó dẹ̀ fi yíta. Rùkí bèbí o the gorgeous lady ẹlẹ́yinjú ẹ̀gẹ́ ó jẹ́ ṣe jẹ́jẹ́ iṣẹ́ bá pọ̀jù lára aṣọ ó lè báṣọ jẹ́ o ìjà tó rí yẹn ó lè bà bíútì rẹ jẹ́. Rùkí bèbí ọmọ alájà ó jẹ́ ságbẹ́jẹ́ mọ́wọ́ o má lọ ṣàyà gbangba ọ̀kẹ́rẹ́ torí ó ṣàyà gbangba sọlọ́dẹ ọlọ́dẹ ò ṣe méjì ó dẹ̀ fi yíta. Rookie street fighter àmì ìkùnà fẹ́yà alẹ́ tí lápá ọmọ ló fẹ́yà ni. ọmọ Bọ́lá kí ló dé kó máa bọ́kọ ẹja lẹ́nu kó máa bọ́kọ ẹja lọ́la kí ló dé ṣé o mọ̀ pé àgbàdo ti ń dà yìí ìwọ tó ti bímọ ibi tí wà tọkọ ẹ bá mú kẹ́kẹ́ ẹja àwọn ọmọ yá máa wò yìí ṣó da ṣó bójú mu ó jẹ́ lọ kọ́ gbogbo ẹ̀ kó bọ́lẹ̀ kí gbogbo ẹ̀ wọlé lọ kó wá mi gbà kó wù ọmọ dáadáa kó yẹ wù ẹni tó burú kó yẹ burú mọ́kọ ẹ̀ ò burú jù. ifá àtàntí mi ìmọ̀ pé lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí èèyàn tó yí lórí síríọ́sì tí orí ẹ̀ ti gbálẹ̀ èèyàn wá fẹjọ́ sùn yẹn kọ́kọ́ gbẹ́jọ́ tiẹ̀ tèmi ẹ̀ tí ìgbẹ́ tí ń sọ̀rọ̀ kò lè dùn mí fún yín nígbà tó yẹ pé nílé ọmọ bàbá wa yìí ni kọ́ lẹ́tùtù jù ibi tọkùnrin bá tìyìn sí báyìí lẹ́ máa ń lọ bọ́ tìyìn báyìí gbàgbẹ́ kò lè dùn mí gbogbo ètò ẹ̀ ń sọ yóò jẹ́ kó jẹ́ new thing tó bá jọ pé òun gbé wá gbígbóná ìlú ká gbé fún ní gbígbóná ó bá gbé tútù máa gbé fún tútù bọ́ tó o bá gbà ìgbé mi kọ́ sọ pé orí tèmi kọ́ ti gbálẹ̀ ti pẹ́. ìgbà tó mọ̀ yẹn kí ló wá bí pé kí wá lọ bẹ́ẹ̀ fún ìgbà tó mọ̀ fún ọmọ àyẹ̀ṣẹ́ ó lé egun dáadáa kí ló wá bí pé kí wá bẹ̀bẹ̀ fún. ó ti wá fẹjọ́ sùn yìí so kí ni nǹkan tẹ bá lè ṣe nìkan ṣe ó ti dé lẹ́nu. ẹ̀rí ẹ̀ ń pa mí ó lè jókòó ara ẹ̀ jẹ́ ìwà tútù lèèyàn fi ń gbé ní ọkọ ó lèèyàn fi ń gbé ní ọkọ kó bá rẹ̀ dà fẹ́gbẹ́ kan kí ló ń ṣe ẹ́ náà kí wọ́n máa lọ bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ ṣé tí bá tún débẹ̀ sí bó ṣe máa jà nìyẹn èmi ò fẹ́ jà o bóyá kí n jókòó mi jẹjẹ o. ìwájú wà ló ń jọ̀rẹ̀ òun ló ń jọ́kọ́ àtìyàwó jọ ń gbóhùn ara wọn. ẹ káàsì lọ àǹtí mi àbúrò mi lọ káàbọ̀ jàre. kí ló dé. àǹtí mi kí ló tún ṣẹlẹ̀. ẹgbẹ́ ẹ̀ tó ti gbé ṣe ẹ̀dín. àǹtí mi ṣé kìí ṣe pé ẹ ti lọ bá ọkùnrin jà o. ìyẹn máa ya wèrè tí yí lórí ti pẹ́. kí ló wá ṣẹlẹ̀ ń sìn mọ́ mi o. tó kí ló tún fẹ́ bá wa káwá lọ bá bẹ̀rẹ̀ ni. kára bá wọn bẹ̀rẹ̀ kí ni gbogbo. ẹ má tiẹ̀ tíra ìrárá mọ́ mi kára bá wọn bẹ̀rẹ̀ òṣìwò kí ló máa ṣe ń gan láti mọ bọ́lá ẹ̀yin lè ní ẹ̀yin lẹ́nà bí ẹ̀fọ́ àkọ́kọ́ jẹ ó sún yín ni ká máa gbọ́kùnrin ìjà ọkọ yín. àǹtí mi in fact ó yẹ kẹ́ change ó yẹ kẹ́ lọ change ni kẹ́ wá in fact mọ́mì ibo lẹ́nu náà. wo kí lèmi dẹ̀ máa ṣe talájọbí ni mo máa ń bá kiri ó jẹ́ kí n lọ ṣe èyí tí mo lè ṣe kọ́lọ́ ṣáà má jẹ́ kó gbómi lẹ́nu nígbà tí n bá dán. ó lè báàgì tèmi. o lẹ́bi ojú ìbáyé pé mo ti lù ẹ́ lójú wọn tí mo ti gbá ẹ nígbà mi ò ní sọrú gbogbo ọ̀rọ̀ tó sọ jáde yẹn. ẹ wò àǹtí mi kì í ṣe pé mo fẹ́ fún yín náà bọ́. ó ti mú mi dán kó wà kúkú mú mi. jìnnà. baby. ọ̀gá o. àlejò pàtàkì. Ladies first. akọni. kí ló mean? mo kúkú ní kí n dáná fún ẹ sìn kí n ṣe é lálejò ọ̀ kó wọ kíṣìn kó dáná fúnra rẹ̀ onírọ́ kó jẹ nǹkan kan. mo yẹn kọ́ ni mo bá wá jàre. kí ló ṣẹlẹ̀?
bí báwo ló ṣe ń ṣe báyìí ní kò fún mi lówó láti jọjọ ó dé ń yí mi kó dànù at least bí ṣe ń gbé pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi yẹn ó ti sú mi. I need to get out of that place. Kí tẹ get apartment kan fúnra mi kí n máa gbé bẹ́ẹ̀ ó dé dá mi lóhùn láti jọjọ. Gina, mo mọ̀ pé anytime tí n bá ti rí ẹ bá is one complain or the other. Well, mi mọ nǹkan tí mo fẹ́ ṣe sọ̀rọ̀ ẹ̀rọ tí n bá sọ fún ẹ pé kó wá lo weekend lásán bí báyìí wàhálà ni. Mo ti sọ fún ẹ time without numbers pé kó kó ẹrù ẹ kó máa bọ̀ nílé ọkọ ẹ bí báyìí irọ́ náà ni. So kí ló expect kí n ṣe sí yẹn sí? Oh my God, ìwọ ni kí n kó wa o. Ṣé 1 room 1 sitting room 1 kitchen and 1 toilet ni mo fẹ́ kó wa? Well, nǹkan téèyàn bá ní lèèyàn máa ń ná ni. Ó ṣe kéré mọ ìta bá rọra manager tí àìpẹ́ náà Ọlọ́run máa provide mi. Pẹ̀lú gbogbo àwọn intruder tó ń wọlé yìí àbúrò mi tẹ̀sẹ̀ dé láti school àbúrò mi kàn fẹ́ lo weekend bí ṣe tó yìí ni màá pín room and parlour pẹ̀lú yàn. Ṣé possible? Bọ̀bọ̀ ìfún mi lówó yìí náà let me just. Okay, bí èlò là ń sọ. 800,000. You can forget we are flat, one small flat. You can have to manage. Well, kì í ṣe pé owó yẹn pọ̀ jù and at the same time kì í ṣe pé kò pọ̀. Ṣòrí ní nǹkan tí ìlú tí ẹ̀ ń sọ ń sìn owó yẹn pọ̀ díẹ̀ but mo ṣàlàyé fún ẹ pé mo fi owó ṣe business tówó yẹn bá ti wọlé tá a rérè tá a rójú owó máa fún ẹ definitely but wá fún mi time díẹ̀. mo pẹ́ ẹ̀ lè ní ẹ̀ lè ní Mr. Oponupura mọ́lẹ̀ ìwọlẹ̀ dífẹ́rì ṣé di èṣù tá a máa jókòó sí náà rí ṣé di orí burúkú tá a máa jókòó sí náà rí ẹ̀rẹ̀ fẹ́fẹ́ yàwó ṣe kọ́kọ́ gbé orí burúkú tó gbé lé mi lọ́wọ́ yìí tó bá ti àfẹ́ mi sílé náà ṣé o rò pé ọbẹ̀ fún làbàtà o rò pé mi ló mú yóò ní ìyí tó wà nílẹ̀ yìí o lè jẹ́ tọ́tí táyé máa fi parẹ́ ẹ̀ dá mi lóhùn tó rọ̀ wọ́n jú mọ́ mi ṣé o lè jẹ́ tó wà nílẹ̀ yìí tó táyé máa fi parẹ́ òbí mi sàrẹ̀ ṣe bísínẹ́sì kan tájí bísínẹ́sì kan síbi kan kíní kan ṣe kíní kan bá mi rojọ́ òṣì ẹjọ́ gọ́tà dọ̀tí èèyàn wá sí ìbàdí kí nìyàn dùn kí ọ̀tẹ̀ ní fẹ́ kí ọkọ yẹn o kí nìyàn dùn ó máa bàyàn nú jẹ́ sáàni àwítẹ́ lóyún bàjẹ́ orí burúkú tó ń ṣe yóò tó kóyún má bàjẹ́ onírànà ajẹyàwó. Gina àṣebọ́n sọ pé n tó bá ń wo ọmọ oúnjẹ òkè ń wọn mọ́ nù ni kọ́ máa má pa mí báyìí. Gina. yóò yà ó yẹ wá mo ti kó dé mo ní aṣọ mo ní bàtà mo ní àwọn pọ́sìs yìí náà. ẹ wo bàtà yìí mo láì bàtà ìṣá àbórí kó fine. ó náà ìṣúró bí ó ti bá kọ́lá aṣọ mi mọ́. In fact bàtà yìí mo lè kí ẹrù mi pẹ́ kó tó dé because àwọn new collections lélẹ̀. new look. New look ni. èló ni. ẹ̀sán 25,000. 25 báwo 15 kọ́. aláìṣọ́ tàjẹ́ wo ni 15,000. aṣọ 20,000. ẹ̀yin kí ló ṣẹlẹ̀ bí. aṣọ ti wà o. o kí ni size mi. This time around size mi jẹ́ ìwé lè. big size lélẹ̀ sure 2x ni so try it. mo ní big sizes this time around ilé náà. kí ló ilé wọ̀ mí o. ẹ̀yin girls kí ló ń ṣẹlẹ̀. ẹ wá ra nǹkan fún wa ń bí o. ìdílé tó ń rí wọ́n ti gbá àwọn new stuff àwọn nice things wọ́n àbí bàjẹ́. uncle Abinson. kí ló wá ṣe ń bí báyìí. mo kàn ní ẹ mọ̀ ká ṣáà máa ṣiṣẹ́ kan mọ́ tilẹ̀ tẹ́lẹ̀ ni pé mo kó aṣọ wá fún àwọn girls yìí. ẹ̀yin kọ́ kí lẹ̀ ń ṣe mí báyìí. Yes, I stay in the next flat there. Really? Our neighbors. Ṣé o kì í ní aṣọ ọkùnrin ni? Máa ní wọ́n ti wà bọ̀ for now mi ní nǹkan táwọn ọkùnrin. Well, tó bá ti ní o lè kó wá fún mi. Check me anytime. You're free, eh? I stay here. Àwọn ọ̀rẹ́ nǹkan. Gbogbo everybody wá. Ẹ̀yin girls, ẹ kú káràkátà. Ẹ ti ń lọ ni. Ẹ lọ ni. Mo ń bọ̀.
bàtà yìí jẹ́ fún mi. 20. Ah, no. 20 náà dà mọ́. Silver, end of the silver. You like, you love it. Ẹ̀yin tèmi o baby. Gbọ́ ibi ló jókòó sí ni ṣebó ló fẹ́ bá mi pẹ́ ẹni tó ṣe cream yẹn ni. Mo kúkú lọ rí. Kí ló wá ṣẹlẹ̀? Bí ṣe délé o bá ní kí n call mi ní credit n bá lọ ra recharge card pé kí n lóde látàárọ̀ opting time tí máa try kí ní ìdílé kò wọlé o. Are you serious? Check out. Kò load. Kò wọlé. Gbà so load nù. Network failure. O lè tọ́jú ẹ̀ bóyá tó bá ṣe díẹ̀ ó sì lè wọlé. So that at least bóyá later àpò customer kẹjọ fún mi ní. Ọ̀rẹ́ mi. Báwo ni jàre, báwo ni iṣẹ́? Ajọ́ káàtì ẹ̀sẹ̀ púpọ̀ wọlé. Sún mi o. Káàdì 1000 rẹ̀. Kò dẹ̀ wọlé. Ó ṣe dá padà síbi tó ti rà náà. Nígbà tí wọ́n ṣe àwọn lọ́ba mi scratch kí n ti wọn àti máa tún máa lọ complain fún un. Ibo ló ti rà? Down the road ni. Down the road. Junction yẹn. Ṣé gẹ̀ tó wọn bí tó máa ń dó junction yẹn? Kí bèbí 1000 kàdí gbélé tó gbẹ. Lè ń wọlé lè lọ complain àbí. ó jẹ́ ságbẹ́jẹ́ mọ́wọ́ má lọ ṣàyà gbangba ọ̀kẹ́rẹ́ Aláwọ̀ wá fẹ́ lọ jà nìyẹn. ó ṣàyà Ó lè gbangba já lọ. Bùkí Bùkí. ó dẹ̀ fi yíta Bùkí bèbí ọmọ alájà ó jẹ́ ságbẹ́jẹ́ mọ́wọ́ má lọ ṣàyà gbangba. Ẹ káàsán. Ṣé ìwé ta káàdì fún Georgina? Georgina. Mi mẹ́tẹ̀ sọ. Georgina ọ̀rẹ́ mi. Nǹkan tó ṣẹlẹ̀ àwọn tó ń wá ra káàdì wọ́n mi mẹ́tẹ̀ sọ. Ó wá sí ìbálẹ̀ àárọ̀ yìí, ó wá ra káàdì, ó lè ti ń lòdì láti àárọ̀ tí ò wọlé, ó ní wọlé ta káàdì fóun, ó mọ change káàdì fèmí. Ẹ̀fọ́ ni báwo mo ṣe máa change káàdì. Kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀? Ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa sọ. Kí ló ṣẹlẹ̀? Ẹ ṣe o, ẹ yá dà o, Ọlọ́run ti ń ṣe o, ẹ lè imagine. Ọ̀rẹ́ mi wá sí ìbálẹ̀ àárọ̀ Georgina, ó wá káàdì mi báyìí, ọ̀dẹ̀ sílẹ̀ ọ̀tá rẹ̀ tí ò wọlé o, mo ní kó ti lé lóun ní change ẹ̀. Ẹ má bínú ẹ jẹ́ kí n gbọ́ kí ló dé. Nǹkan tí wọ́n a ní ọ̀rẹ́ ọkọ ló wá ra káàdì wọ́n dẹ̀ ní kí wọ́n kí n bá wọn change ẹ̀ ṣó possible ni ṣé èmi ni mò ń ṣe káàdì ni. Mo ní kó má bá customer sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́ mo ní kó má bá customer sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́ kí ló dé. Ṣé èmi ló ń bá wí yẹn o? Àǹtí kò lè bá yín wí kò jẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ má bínú torí Ọlọ́run. Ẹ̀fọ́ ni tó bá yẹ pé yìí mò ń bá wí kó kí lè fẹ́ ṣe. Ó ní òpè ni. Èmi ló ń bá wí. Ẹyin ni mo bá ti. Sáàmà ṣe. Ọ̀rẹ́ mi, sẹ́mẹ́sà ló yìí wọ́n ti lè jù ú. Ìwọ náà sọ bẹ́ẹ̀. Orí nǹkan táwọn pọ́ọ̀fù ń ṣe sẹ́mẹ́sà yìí bí kí wọ́n yí lórí ni. Tẹ́lẹ̀ ò bá ní kó mú wá, á ní kó mú tìbí wá. Ọlọ́run la gbà o. That reminds me, ọ̀gá dàda ti bí màá ní kí n wá rí òun. Dàda o. Tó kọ́ wa ní ṣoko 104. Kí ló lè wá lòun fún? Mo ṣáà ti mọ̀ pé yẹn ti ẹ̀ kò kí n fojú obìnrin. Gbogbo nǹkan tó bá ti wà ní skẹ́ẹ̀tì máa fẹ́ toast. Wọ́n tó bá bí mi dán o. Tó bá bá mi dán o, màá máa wọ̀ o. Ọ̀rẹ́ mi, ṣáà ṣọ́ rẹ nínú ọgbà. Àwọn lẹ́kítírà wọ́n máa bá tẹ̀yàn jẹ́ ní o.